safe mọ́ báyìí Ọlọ́run talẹ́ni tó kù tó safe mo pariwo of recent nígbà tí meeting kan ṣẹlẹ̀ Ìbàdàn mo bẹ̀rẹ̀ níjọ́ náà lọ́hùn mo ní gbogbo ibi tí màálù bá lọ lékelèké máa ń tẹ̀lé ni are you sure we are safe ṣe sọ ọ̀pá safe wàláhì wọ́n fọ́n jáde tì mí ni o kò sórúkọ bútàn fún mi tán ara ẹ̀ ní kíkójọ gangling up tó lọ ṣẹlẹ̀ lọ́yọ̀ nǹkan méjì ní gangling up yẹn ọwọ́ ẹ má bu kírísítẹ́nì ẹni tó bá fẹ́ jọ lórí bó bá jẹ́ kírísítẹ́nì òfin Ọlọ́run ní ọmọ jẹ́ bó bá jẹ́ babaláwo intelligent ọpọlọ ẹ̀ lálò planet tó bá jẹ́ mùsùlùmí wọ́n mú yẹn sọ́wọ́ láti gbà àbò 2023 ìkejì lọ́rọ̀ tẹ ẹsẹ̀ gbàlejò owó eléyìí wá àsìkò yìí Ọlọ́run ló mọ̀ ṣàánú mi kálẹ́ni tó wíìkì ni wọ́n ti gbàgbé tọ̀ lórí ayé ọ̀rọ̀ ló délẹ̀ yìí o àdánwò wọ̀lú o àdánwò dé o àdánwò mà dé ní Ọ̀yọ́ state la hawla wala quwwata àwọn ọmọ ọlọ́mọ bínú gbó ni wọ́n wà ní bí ẹsẹ̀ tó àwọn tí a bá kidnap tí wọ́n fi wọ́n sínú ilé òjò pa wọ́n pa wọ́n láwọn ọmọ tán mọ orúkọ ara wọn tán wọ́n mọ orúkọ ìyá wọn tán wọ́n lè dá jẹun wọ́n lè bábọ̀ pàǹtì wọ́n lè dábọ̀ ṣòkòtò wọ́n sọ́fà rí la hawla wala quwwata illa billah ànílẹ̀ ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o kàmí mẹ́ni tí ó la Olúwa mi. àmì o kàmí mẹ́ni tí ó la Olúwa mi. kàmí mẹ́ni tí ó la Olúwa mi o kàmí mẹ́ni tí ó la Olúwa mi. kàmí mẹ́ni tí ó la Olúwa mi. mo ṣe wá jù wá lẹ́mi tó yìí awárí àwọn olórí ibú olóṣèlú kan tẹ́tí fẹ́ politicize ti ṣẹlẹ̀ tá lọ́wọ́ rẹ̀ mọ́ tá lọ́wọ́ rẹ̀ mọ́ nu gbogbo yín mo rí right up kan táwọn kan kọjá de wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn sọ pé Ṣèyí Mákindé ò kápẹ́bù sẹ́ẹ̀ ya wèrè sórí yín ọ̀dà sẹ́ẹ̀ gbègbè látọ̀ tí ọ̀rọ̀ ẹnìkan kápẹ́bù lélẹ́yìn ṣé n tẹ́ fi dìbò lélẹ́yìn àwọn ọmọ tó bá jẹ́ àwọn ọmọ yín náà wà nínú gbó how will you feel ẹni ọkọ̀ right up yẹn ìwọ ọ̀nà ọlọ́nu àtúbọ̀tán rẹ̀ níwájú ọ̀nà kí ló dé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ok tẹ́ ẹ bá ní Ṣèyí Mákindé ni ètò ìṣẹ̀lẹ̀ ń Kwara ṣé gómìnà wọn náà ni ò kápẹ́bù eléyìí tó ṣẹlẹ̀ ń gbogbo ilẹ̀ Haúsá tó fi dé Niger ṣé gómìnà wọn náà ni ò kápẹ́bù ani abole wi ẹni bí olóhùn gbẹ̀mú sí ní ọ̀dá tá a bá wà náà oyin tẹ́ ẹ báyìí politicize ti ń bẹ́lẹ̀ yìí a ní lójú tu ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ yìí gbà padà tọ́nà wọn jẹ́ rí padà ẹni abọ́ fi campaign yín olórí ibú ni bẹ́ẹ̀ bá wá rí wọn pa olórí ibú ọmọ ọlọ́mọ àwọn ọmọ wẹ́rẹ́ a sì ayé wa wallahi a sì sórílẹ̀-èdè yà ẹ̀yin olórí la sì yàn kí ló dé ẹ ti yàtọ̀ sọ yẹn di politics ìṣẹ́jú mélòó sí ìṣẹ́jú mélòó nígbà tí ẹ̀jẹ̀ péjọ́ kejì jọ́jẹ́ kidnap àwọn ọmọ làwọn olóṣèlú kan jó kiri sebe ṣèṣèlú ni pàtì wo ló fẹ́ sọ pé ó dá ẹ lọ wo bí gbogbo yín ṣe yan àwọn tẹ́ ni wọ́n dìbò èyí tẹ́ báyìí bọ́ọ̀sì ẹ sì máa ṣe primary bí ìgbà tí ebi primary kan ló kó fẹ́ràn lórí íńtánẹ́ẹ̀tì yẹn jẹ́ǹkà wà jẹ́ jump 100 1 2 3 100 101 102 500 501 502 700 sẹ́yìn tẹ́ dìbò tá gbà wípé result tá a bá dì ní ó ṣèjọba lé lórí sẹ́yìn náà ni àtàwọn táyìn bọ́ọ̀sì àtàwọn tí wọ́n ń ṣerú eléyìí sẹ́yìn náà nítorí Ọlọ́run wallahi apàdé níwájú Ọlọ́run ẹ ní kú ò láyé tẹ́ fi gba result gbogbo yín ti gbàgbọ́ pé bá a ṣe ń bá lọ yìí ọ̀rọ̀ tó òṣèlú Nàìjíríà ó ti wá di ogun mo sọ bí wá sí tó ń ṣe lọ mo ní wọn ń replace ara wọn ni àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́dì láti kúrò wọn takú síbẹ̀ àwọn tí wọn ti kú tàbá àwọn tí wọn ti kúrò nípò ọmọ kálukú ló kálukú tún ti síwájú pé ìwọ náà gba fọ́ọ̀mù wọn ò ṣe ní rí fọ́ọ̀mù gbà ebi ọmọ president Buhari ló ti gba fọ́ọ̀mù wọn ò ṣe ní fún wọn ní tíkẹ́ẹ̀tì wọn ò tó bẹ́ẹ̀ ọjọ́ wo ni tálíkà tó fẹ́ ráyè ọjọ́ wo lọ́mọ làwọn tí wọ́n tún lu ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ráyè ànílẹ̀ ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni ayọ́ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o kàmí mẹ́ni tí ó la Olúwa mi. àmì o kàmí mẹ́ni tí ó la Olúwa mi. kàmí mẹ́ni tí ó la Olúwa mi o kàmí mẹ́ni tí ó la Olúwa mi. kàmí mẹ́ni tí ó la Olúwa mi. mo ti sọ ní wáàsí kan tí mo ṣe kọjá ó ti pẹ́ mo ní kíjọba Nàìjíríà gbogbo bí tẹ́ bá ní national park sí eléyìí tó bá ti jẹ́ igbó ibẹ̀ ni àwọn bandit náà lò jù pàápàá jùlọ di ó lè igbó tó tóbi jù nílẹ̀ Yorùbá òní Old Ọ̀yọ́ national park ẹranko òní bẹ́ẹ̀ ta lọ o mo ti lọ bẹ̀bí ẹ̀lẹ́ta ṣe kìnìún láàrin bẹ̀ ní abẹ́rẹ́ lẹ́yìn àwọn ẹran tí ń jẹ koríko àwọn ẹran bíi ehoro bíi nǹkankan àwọn gàdà táwọn ọdẹ lọ pa bẹ́ẹ̀ ṣé torí eléyìí láwa fi igbó sílẹ̀ mo sọ nígbà náà mo ní kíjọba ó release ẹ̀ fáwọn Aláàfin ẹ release ẹ báwọn tó dùn yẹn ṣe state and capital state and federal ẹ tó dùn yẹn ṣe kó máa jẹ́ Old Ọ̀yọ́ kó náà dojidi ìlú igbó yóò kórìíre bá wà àdánwò ní kó wá nígbà tí wọ́n wọ Káyàmá igbó yìí náà ni wọ́n sáwọ́ o igbó yẹn ó tóbi gan débi pé ó fẹ́ tó local government 8 àbí 9
ní Ọ̀yọ́ state lóhun nìkan igbó yẹn nìkan níbi tó tóbi dé ó líǹkì Ọ̀yọ́ ó líǹkì Kwara ó líǹkì Niger igbó yẹn tóbi gan ni ibẹ̀ ni wọ́n ń sáwọ̀ bí ẹ̀ bá ní nǹkan tẹ́ fi gbọ́dọ̀ wá nǹkan mí ni tàbí kẹ́ ẹ jẹ́ kó sójà sí gbogbo bẹ̀ kẹ́ni kankan máa wọ bẹ̀ mọ́ kí ni gbogbo àdánwò yìí torí Ọlọ́run tálámà tí ó kàn lọ́la tá a bá ń sọ pé kó kàn wá tálámà tí ó kàn lọ́la ó dàbí ẹni báwọn orílẹ̀-èdè yìí kan àti ìṣètò tá a gbàrà wálẹ̀ tá a bá ṣe tó tá a gbàrà wálẹ̀ a time is coming tí gbogbo ọ̀sọ̀ pé ó kẹ́ àdìbò tẹ́ ẹ̀ bá ti fún wa security bẹ́ẹ̀ bá fún wa níná tẹ́ ẹ̀ fún wa lómi tẹ́ ẹ̀ fún wa ní títì tẹ́ ẹ̀ fún wa ní pé kọ́mọ ọ̀kàwé kórí sẹ́sẹ́ ẹ̀dẹ̀ fún wa security àṣì ayé wa olórí la sì yan kò sí gbogbo ibi tó lórí bá ti wà challenges ọ̀nà wọlé wọ́n fi yín so lórí nítorí ká ẹ lè resolve àwọn challenges tó bá wọlé ni Quran tó mọ̀ látó sí alónà yawma idhin anin nahim you will be questioned one day how you govern ìdẹ̀ra yín àmọ́ wàá bí yín léèrè lọ́jọ́ tí ò ní sówó tí ò ní sí sójà lẹ́yìn yín tí ò ní sí security kan tí ò ní sí your excellence kankan mọ́ àfọlọ́n tó dá wa tó mọ̀ látó sí alónà yawma idhin anin nahim ẹ̀ ń bọ̀ wá jẹ́jọ́ ìjọba Amẹ́ríkà ti pariwo ti pẹ́ pé gbogbo àwọn tẹ́rọ́rìsì ayé tí wọ́n tóbi jù wọ́n ti ń relocate lọ sí West Africa tí wọ́n bá dárúkọ West Africa kò sórílẹ̀-èdè tó pàtàkì jù bẹ́ẹ̀ tó ju Nàìjíríà lọ èyí tí wọ́n wọ Mali yẹn ẹ̀wọ̀n táwọn Mali ti fojú wọn rí ẹ̀wọ̀n tí wọ́n fojú wọn rí ìjọba Amẹ́ríkà ń pariwo bá ń pa igbákejì àti igbákejì àti igbákẹta ebi igbákejì jẹ́ ẹjọ́ tí wọ́n pariwo náà lélẹ́yìí tó ṣẹlẹ̀ àwọn kí ni yọ ìyàwó rẹ̀ tó wáyé tẹ́lẹ̀ kí ló dé ẹ̀sìn bẹ̀rù Ọlọ́run alẹ́kàtó yẹ́bù kọ́sàmánà bada katibi wasohibu lekhati tatala ardi madifuna wasohibu lekhati tatala ardi madifuna alakhato yabuqa ite ba kọ sílẹ̀ kò ní parẹ́ for ages for centuries ni ta ma river pé nta kọ sílẹ̀ ni nígbà tí wasohibu lekhati ite kọ sílẹ̀ kò ní parẹ́ kódà bó jẹ́ pé ni tó kọ nǹkan yẹn sílẹ̀ ó ti kú ó ti jẹrà lábẹ́ erùpẹ̀ kò ní parẹ́ o ẹ máa rántí Ọlọ́run ẹ máa rántí ọjọ́ tá a pàdé Ọlọ́run ibo tí ìkọlá àdánwò wà pọ̀ tó báyìí wọ́n wọ ẹ̀sìn ẹ̀lẹ̀ ọ̀yọ́dẹ̀ ń wò pé kò tí ì dọ́dọ̀ àwọn ibo ní jẹ́sìn ẹ̀lẹ̀ ibo ló ń jọyọ̀ wọ́n ti dọ́yọ̀ wọ́n ti dé Ṣakí wọ́n ti dé Òkè Ògùn wọ́n ti wọ̀ Ìbàdàn àìmọye ìgbà mo sọ bí wàásì kan sometimes ago pé mo à ń ti wàásì kan bọ̀ lóru àgbàna olódó láàrin àwọn ọ̀kadà kan tí wọ́n pọ̀ tí wọ́n tó tẹ̀léra wọn mo pariwo níbi wá sí yẹn bóyá 2025 àbí 2024 ẹwà tìgbà tí wọ́n ti ń yáwọ̀ ni níjọ́ tí wàhálà bá dé mo tún pariwo mo ní ẹ lọ́wọ́ gbogbo ògbóró ilẹ̀ Yorùbá 90% àwọn tí ń sọ̀kadà àwọn northerners ni wọ́n mọ ilé òǹkàlùkù wọ́n mọ̀ ọ̀dẹ̀ òǹkàlùkù wọ́n mọ bí òǹkàlùkù ń gbé ọmọ Yorùbá lẹ́yìn kẹsì ọ̀rá àìsà kẹ̀dẹ̀ pariwo lẹ́yìn olóṣèlú kẹ̀dójú ẹ̀sìn kẹ̀dójú wàhálà ló bá tán Ọlọ́run ó dá bẹ́ẹ̀ nìkan ò dá bẹ́ẹ̀ ṣe dá ọ̀là ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀là ó sọ bẹ́ẹ̀